Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní tẹ́ bá tí ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní òwúrọ̀ yìí, ìròyìn pàjáwìrì kan ni mo mú wá sétí ìgbọ́ yín. So ó máa wọ́n mi kí n fi òkò kan kí n fi pẹyẹ méjì. Gẹ́gẹ́ bí ẹ ṣe rí lókè mi yìí, olórí àwọn olùdáàbòbò ilẹ̀ wa Nàìjíríà, ẹ gbọ́ nǹkan tí ó wí náà kí n tó sọ ohunkóhun. For the future of the Nigerian Police Force and for your individual careers. As your Inspector General of Police, it is important that I address this concern directly and provide as much clarity as possible. Let me begin by assuring everybody here today that there is no reason to panic at all. The creation of state police does not mean the abolition of the Nigerian Police Force. We remain as the Nigerian Police Force. And let me tell you something before I continue. In the past, when they are discussing matters that concern the police, a number of times, we the police do not take part in it. We leave it to them to decide our fate. That is why we are complaining today. We do not have a scheme harmonizing our job. That is why a lot of allowances that we are supposed to get, we are not getting it. I want to let you know that we have finished the scheme and we are taking it to the president to approve it. After it is approved, our condition of service will improve. For the first time, we contributed to taking decisions that concern us as police. When the issue of state police came up, if we have not contributed, they will just decide without taking us into consideration. So we quickly set up a committee that gave us the framework of how state police will work and how we, the federal police, will work so that it does not affect us at all. So authoritatively, I'm telling you that we took part in discussions, examinations, and comparative analysis. We took examples from many countries all over the world where they do state policing before we decided writing our own framework, which we sent to the National Assembly. It does not mean the cancellation of your rank. It does not cancel your rank at all. It does not affect your rank. You are not going to lose your job. No member of the Nigerian Police Force will lose their job. You will not forfeit your pension or your rights. Your future remain protected. The objective of this reform is to strengthen Nigeria's overall policing architecture by creating additional policing structures that are closer to the communities they serve while maintaining a strong national policing institution capable of addressing interstate, national and transnational security threats. Under the proposed framework, the Nigerian Police Force will evolve into what will be known as the Federal Police Service. This evolution should not be seen as weakening of the institution, but rather as a strategic repositioning that will enable it to focus more effectively on national mandates. Ìròyìn tí ẹ gbọ́ tán yẹn gẹ́gẹ́ bí IG Yéṣu ṣe sọ, ó ní kí àwọn ọlọ́pàá kí wọ́n má bẹ̀rù, kí wọ́n má fòyà, wípé ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n fẹ́ dá sílẹ̀ kò dáṣẹ́ wọn dúró, kọ́ má ṣe bẹ̀rù, kí wọ́n má ṣe fòyà, kò dẹ̀ yọ kúrò nínú okùn wọn lẹ́nu iṣẹ́. Gbogbo nǹkan tí ọlọ́pàá ìjọba àpapọ̀ tí wọ́n ń ṣe làwọn náà máa ṣe. Ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n fẹ́ dálẹ̀ ó máa ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá tí ó wà tẹ́lẹ̀ tó jẹ́ federal. Ó ní kí wọ́n má bẹ̀rù, kí wọ́n má fòyà. Nǹkan tí wọn ò ṣe ní ẹnu láwùjọ tẹ́lẹ̀ ni pé ọlọ́pàá ò ṣiṣẹ́ ìbíṣẹ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ò kan ọlọ́pàá ló máa ń dá sí, nǹkan tí ò fọlọ́pàá ló máa ń dá sí, ọ̀rọ̀ tó yẹ kó fi lọ ọlọ́pàá ló máa ń dá sí. Nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn nìyẹn. Nǹkan tí wọn ò fi rẹ́tọ̀ wọn gbà lọ́wọ́ ìjọba nìyẹn. Owó ìfẹ̀yìntì wọn, owó gbà má bínú àtowó nǹkan kan tó máa ń gbà lọ́wọ́ ìjọba, nǹkan tí wọn ò ṣe fi gbà nìyẹn. Ó wá ń fi àwọn ọlọ́pàá lọ́kàn balẹ̀ pé kọ́ má bẹ̀rù, kọ́ má fòyà, wípé ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n fẹ́ dálẹ̀ ọjọ́ máa ṣiṣẹ́ pọ̀ ni.
ọlọ́gbọ́n ò olóye ò ṣe rí lẹ́ẹ̀kan sí game changer tó ààrẹ game changer tó wọ ọbẹ̀ ń sìn yìí which is olórí wa ní nàìjíríà 001 mo sọ fún yín pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì bó ṣe jẹ́ ààrẹ wa ìbáyìí tó jẹ́ ọmọ yorùbá tó jẹ́ ọmọ kùtù òjìrì kò ṣèṣe pé ó fẹ́ tú ilẹ̀ yorùbá nìkan ṣe ó fẹ́ ṣe equal right fún gbogbo nàìjíríà àti haúsá o àti ìgbò àti yorùbá kí oníkálukú ká mọ̀ pé ọmọ nàìjíríà ni wá a ní ẹ̀tọ́ lábẹ́ òfin a ní ẹ̀tọ́ kí ni ọlọ́pàá jẹ́ ní nàìjíríà ní orílẹ̀-èdè wa ọlọ́pàá dàbí aláàbò ọ̀rẹ́ wa ni ọlọ́pàá jẹ́ nǹkan tí IG ń sọ fún wọn ni pé kó fọkàn balẹ̀ pé kó má ṣe fòyà nǹkan tí mo ṣe ni pé mo máa fi òkò kan pẹyẹ méjì ni pé nǹkan méjì ni issue tí IG sọ nínú ọ̀rọ̀ yẹn tí mo fẹ́ mú kejì wá sí etí ìgbọ́yín báyìí ìkejì ni pé tí ẹ bá tún wò ní ọwọ́ òkè mi yìí wọ́n sọ pé the Inspector General of Police IGP Olatunji Disu has prohibited police officers from creating or monetizing content on social media platforms such as TikTok, Facebook, Instagram, and YouTube, while identifying themselves as members of the Nigerian police, warning that violators risk dismiss, demotion, salary forfeiture, and possible prosecution. Wọ́n ní pé wọn ò gba àwọn ọlọ́pàá láàyè mọ́ láti máa sọ̀rọ̀ lórí ayélujára especially pẹ̀lú uniform wọn àbí káwọn náà máa ṣe adẹ́rìn-pòṣónú wọ́n ní pé wọn ò gbà wọ́n láàyè mọ́ ẹnikẹ́ni tó bá dẹ̀ lu ìdà òfin nínú kó má rí owó oṣù ẹgbà wọ́n dẹ̀ máa prosecute ẹ̀ ìyẹn ni pé ó máa fojú ba ilé ẹjọ́ ó máa jẹ ẹ̀tọ́ nǹkan tó bá yẹ kó jẹ níyà ó máa fi jẹ ọlọ́gbọ́n olóye ò ṣe rí nǹkan tí olórí àwọn aláàbò ìlú wa sọ yìí lóòótọ́ ni ṣe rí àwọn ọlọ́pàá wa wọ́n ń fi ipò wọ́n ń fi aṣọ ìjọba wọ́n fi ń ọ̀pẹ́rẹ́sì àwọn aráàlú wọ́n dẹ̀ ti ń ṣe tipẹ́ wọn ṣẹ̀ máa ṣe mo sọ fún yín pé omi tuntun ti rú ẹja tuntun dẹ̀ ti wọnú ẹ̀ olórí tó ṣẹ̀ wá ń bẹ̀ sí yìí tí game changer fi síbẹ̀ yìí ọkàn mi balẹ̀ pé ó máa ṣiṣẹ́ gbogbo apátá la dẹ̀ máa rí ẹ̀tọ́ wa gbà tá bá ti rí ọlọ́pàá ẹ má jẹ́ ká máa bẹ̀rù ẹ má jẹ́ ká máa fòyà ọ̀rẹ́ wa lọ́lọ́pàá jẹ́ tí o bá ní ọ̀rọ̀ kan tàbí kejì tó ń dà ẹ́ láàmú lọ sí àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ ẹ tí o bá gbọ́ òyìnbó lọ síbẹ̀ kó sọ yorùbá wà ń bẹ̀ and again fún àfikún ẹjọ́ ìjọba gbogbo police station pátá elédè mẹ́tẹ̀ẹ̀ta lè kẹjẹ́ kó wà ń bẹ̀ ẹlòmíín bẹ̀rù láti lọ sí àgọ́ ọlọ́pàá láti lọ fẹjọ́ sùn nítorí kó máa béèrè owó lọ́wọ́ ẹ̀ ẹlòmíín bẹ̀rù láti lọ sí àgọ́ ọlọ́pàá nítorí pé tó bá débẹ̀ kò mọ òyìnbó tó máa sọ kò mọ nǹkan tó máa kọ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ́lòmíín bẹ̀rù nítorí ẹlòmíín wà tẹ́ pé ẹ̀tọ́ ẹ̀ wà ó ní nǹkan tó ń dùn lọ́kàn ó ní ẹnìkan tó ń dún kòkó lájà mọ́ tó ń dúfù kankan mọ́ pé òun máa ṣèkà fún òun máa bá tiẹ̀ jẹ́ kò dẹ̀ sí nǹkan tó máa ṣe gbogbo ọlọ́pàá ni òun mọ̀ láyé kó lọ pọ̀ ọlọ́pàá tó bá òun wá nígbà tí kò lówó nígbà tí kò léèyàn kò lálàfisùn kò mèdè tó máa sọ kò gbóyìnbó kò lè kọ kò lè kà nítorí ẹ̀ ìyá náà dẹ̀ jẹ ẹniyẹn náà bẹ́ẹ̀ gbére tí ò dẹ̀ sí nǹkan kan bọ́ àsìkò táwa yìí omi titun ti rú ẹja tún dẹ̀ ti wọnú ẹ̀ IG tó wà ń bẹ̀ yìí mo gbé fún ẹ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ni ọlọ́gbọ́n olóye ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá wọ́n ní pé lásìkò táwa yìí gbogbo nǹkan tó bá máa ṣe pátá lórí ayélujára pàápàá jùlọ àwọn ọlọ́pàá ẹ má ṣe dánwò ẹ má ṣe máa ṣe ọlọ́pàá pẹ̀lú uniform láti máa sọ pé ọlọ́pàá ní ẹ o dẹ̀ ń ṣe adẹ́rùnṣepòṣónú o wá sórí YouTube o ń ṣe content creator o ń ṣàwàdà kẹ́ríkẹ́rí definitely o ò múṣẹ́ ẹ lókùnkúndùn nìyẹn o ò múṣẹ́ ẹ níṣẹ́ nìyẹn ọlọ́gbọ́n olóye omi tuntun ti rú ẹja tún lè wọnú ẹ mo dẹ̀ tún sọ fún yín lẹ́ẹ̀kan sí pé there's light at the end of the tunnel ààrẹ game changer tó wà ń bẹ̀ yìí ó máa tún orílẹ̀-èdè nàìjíríà ṣe àdúrà ní ká máa ṣe fún ìwúre ní ká máa ṣe fún lóòótọ́ ní amẹ́ríkà táwọn amẹ́ríkà bá ti jọ máa ní pé God bless America God bless the Queen bọ́yẹn sọ London náà ni àwa náà tá bá jẹ́ ká máa súre fún orílẹ̀-èdè wa ibi tó ń gbé ibi tó ń jí ibi tó ti ń jí ibi tó ti ń wá jíjẹ àti mímu ẹ lọ tó bá jí láàárọ̀ èpè ló máa ṣẹ́ fún ìjọba tó bá fẹ́ sùn lálẹ́ èpè ló máa ṣẹ́ fún ìjọba èpè à ń gbàdúrà kò tí ì gbà tó wá ń ṣépè ọlọ́gbọ́n olóye ọ̀pọ̀ àrọ̀ sorry mo mọ bí ṣe máa sùn jẹ́ pé ọ̀pọ̀ ọ̀rọ̀ pàgbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ ẹ má bínú sí mi mò ń bọ̀ mi ò tí ì dé.